àwa lọ́pàá ké làké àwa làké roro àlàroro ẹlẹ́yẹ mẹ́fún o soromaga ẹyẹ soromaga soro ẹyẹ ayabiye bagẹ apapoko tọ̀nà oṣù òrùlù wẹ́wẹ́ jẹ kalẹ̀ apapọ̀ ẹlẹ́yẹ ṣetán wọn mi wáyé jigijigi ẹlẹ́kọ̀ọ́rùn polówó ikú tọ̀ntọ̀n wọn karoro nẹ́rù apapọ̀ ẹlẹ́yẹ bẹ̀rẹ̀ ìjà ọkùn kólóró dorí ẹ̀ mú àwọn tí ó ra wọn san apapọ̀ ẹlẹ́yẹ they are so bloody unstoppable cinematic apapọ̀ ẹlẹ́yẹ a movie produced and dedicated to Lake Alhassan Abisogun, directed by Taofik Alhassan Abisogun, starring Peju Ogunmola, Abeni Agbo, Amotiye, Ìwọ̀nkan, Olùṣàkúnmi, Àjọkẹ́ Aṣẹ́wótórè Mẹ́ka, Tóyọ̀sí Adésanya, Ẹ̀nọ́lá Àjàó, Àfọ̀tànláníyì Sóyẹ̀, Jídébọ̀ Sọ̀kọ́, Kíkà Déwálé Dégbòlùjà, Sàkọ́lá Ìwọ̀lá Òjòpagòdò, Àjíkẹ́ Àtọ̀dá, Kọ́lá Tóyẹmí Àwílò, Àjọ̀gbójú Ọlágójú, Ọ̀pá-àrìṣà, Sọ̀kọ́tì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Àpapọ̀ Ẹlẹ́yẹ ìdálóko para ilé àjájí òpè wọ̀nà nínú sinimá yìí ó kọjá àfẹnuròyìn owó tabua la fi ṣe tó bá jáde ó máa mi gbogbo ìlú títì. èmi kànàkànà já tó ń tòun òfin kìdá mọ́nu tẹ́rùtẹ́rù sẹ́tàní lẹ́sẹ̀ mi sẹ́mi lẹ́sẹ̀ báyìí mi ojú ànálẹ́ fi ń wò mí ni ẹ wò mí ẹ kẹ́kẹ́ kó wọrùn mi. ògúndájì rèé kí babaláwo ọ̀pọ̀ ló dé àfùmọ́ bólóró gbà ó ikú sálọ. láṣẹ dẹ́mẹ̀kún ooo láṣẹ dẹ́mẹ̀kún torí ẹni tó ní láṣẹ dẹ́ni tí ò ní ooo láṣẹ dẹ́ni tí ò ní àtọ́rí ní ooo ibikíbi ló lè fi sí wa ibikíbi ló lè yà tó bá yà lọ́dọ̀ rẹ̀ ṣe dáadáa o torí kò sẹ́ni tó mọ̀ ọ́lá abẹ́rú bàbùkù. That's okay. Kí ló dé kí ló ṣe. Báyìí láti ṣe fún ẹ. Sà kò kí ṣe báyìí sà. Èmi àti wọ́n jọ ń sọ̀rọ̀ ní àwọn wá dé wọ́n wá pàdé wa. ó wá fọwọ́ kàn ẹ́ níbo. Rárá wọ̀ fọ́ ọkọ mi rú mi náà fọ́kọ sọ pé dẹ̀tí wà nínú. ó ti ń fíńgà brain ẹ kò ní jẹ́wọ́. Wèrè lélẹ̀ wáìdì ló wà kan tó ka mọ́ bẹ́ẹ̀. Ọlọ́run ló ní kó má tẹ̀ tí ì dé sí yù. Dáàdì mo ti ní kẹ́ lé bọ̀bọ̀ ìdànù kẹ́ lé dànù kẹ́ gbẹ́ lómi wéré ní bọ̀bọ̀ yìí náà. Lókè àwọ̀ ni mo bá lọ́rọ̀. Kí ló máa ń ṣèyàn ọmọ ọ̀sìn? Nǹkan tó ń try láti ṣe fún yẹn ṣé o mọ̀ pé o kéré sí gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn. Will you keep quiet? Wọ́n ṣe nǹkan kan fún ẹ ṣó dìgbà tó bá bọ́ ṣọka tó mọ nǹkan tó fẹ́ ṣe fún ẹ ni. Wọ́n ṣe nǹkan kan èèyàn fọwọ́ pẹ́ lórí òní kò ṣe nǹkan kan tọ́wọ́ ẹ bá ṣàn wálẹ̀ nǹkan rárá sà ṣé ìwọ fẹ́ gbọ́ tó wà ní ayé ló bá wà àtòrí ló ti bẹ̀rẹ̀ àmọ́ ibi tó ń lọ ẹ fèsì nǹkan tẹ wá ṣe gbọ́rọ̀ sáwọn òbí ẹ lẹ́nu lókàtí olókun orí ẹ at 17 years olókun orí ìwé ẹ ló yẹ kó gbájúmọ́ àwọn bọ̀dá tí ń gbé ẹ sí kọ̀rọ̀. Bọ̀dá dádì lè lé ilé òṣè bọ̀dá sí. Èmi dẹ̀ mọ̀ pé kò lérò tó dá sí ẹ bó ṣe wà yẹn lókè ẹ ò lè máa lọ. ẹ má máa tọ́ ẹ má máa tọ́ ẹ má máa tọ́ a ní kíkẹ́ lé bọ̀bọ̀ yìí kẹ́ gbẹ́ lómi. Ṣéyàn gidi wà Nàìjíríà wèrè la fi ń pọ̀ ti wèrè. Anyway ebi ń pa mí dáadé bá mi pè wọ́n láti kitchen. Ṣé ebi ń pa èmi ní kí n lọ gbóúnjẹ wá ní kitchen kí wàá gbé fún. Ọmọ ayọ̀ ṣé òjòjú. Àná kọ so tẹ́bi bá ń pẹ́ ò lè dìde kó lọ gbóúnjẹ ní kitchen bẹ́ẹ̀ dáàdi ebi ń pa ṣó débẹ̀ wọn gbóúnjẹ fún ẹni. Ewu dáadé bá mi pè wọ́n. Ó ṣàrí pé mi àti ọ̀rẹ́ mi à ń ṣe meeting lọ́wọ́
ṣé kí n excuse ẹ kí n lọ gbóúnjẹ fún ẹni àbí kí ló ń tà láti sọ. Wọ́n ti ṣe fẹ́ máa bá yín. Ìṣẹ̀ náà dẹ̀ wà lára ẹ̀. Ọ̀rẹ́ ìjọba bìrì. Àti ìtẹ́jú àwọn pípín ẹ̀ tí wọ́n máa tó dé wa. Káyọ̀dé. Àwọn oníkẹ́ sáré jẹ oúnjẹ tó lọ. Káyọ̀dé dúró ọjọ́ má sì lọ. Kó rántí fún mi lówó oúnjẹ. Mo sọ pé mo fẹ́ sí ọbẹ̀ pọ̀kú tó ń wù mí jẹ. Dókítà dẹ̀ tún ní kí n ra oògùn ẹ̀jẹ̀. Ṣé 500 naira máa ra gbogbo ẹ ní? Bintu, mo fi 500 naira ó dín dín 500 naira lè fún ẹ lé. Òun sọ fún mi pé kò tó. Mélòó gan lẹ́yìn tẹ̀wá nílé? Mélòó ni òun láti manage ẹni tó mo ti sọ fún ẹ bó bá ṣe wà láṣẹ máa ṣe torí mi ò lè wá para mi lórí ọ̀rọ̀ ẹ ṣó fẹ́ pa mi ni. Ó dẹ̀ mọ condition tí mo wà o. Mo ní láti jẹ bọ̀kọ́ tán o mọ condition tí mo wà o. Mélòó mo ti sọ pé mi ò fẹ́ máa gbọ́ condition òṣì tó máa sọ yẹn má máa bá mi sọ mọ́ mo sọ fún ẹ pé mo ti ṣe tán mi ò nídìí ọmọ kankan mọ́ ọmọ mẹ́ta tàbí ẹ ti tó mi ìwọ ló tún déèsì tó ló ti lóyún kan ó tún tún lóyún kan ìwọ ló mọ ibi tó ti lóyún and kò kàn mí ìwọ ló ní bùkátà ẹ ẹni tí tó bá ti wá ìwọ ló bá ti ní kó ṣe lọ máa ṣe fúnra rẹ kò kàn mí nìyẹn kò kàn mí omi mọ̀ ń pa ẹ o. Sọ̀rọ̀ ń dùn lẹ́nu ẹ̀ nígbà tí mo sọ fún ẹ pé kò lo protection tàbí kò withdraw tàbí kò lo gbogbo àwọn method tó wà ó lo kankan nú ẹ o. Kí n withdraw kí ló dé ṣé mo fẹ́ withdraw wo ni ìwọ jẹ́ Zenith Bank ó ní sense torí pé ó ní sense ni àwọn ẹgbẹ́ pọ̀ ní gbòòrò tẹ́ pé wọ́n máa ń ṣe everyday wọ́n ń ṣe láàárọ̀ wọ́n ń ṣe lọ́sàn wọ́n ń ṣe lálẹ́ kò dẹ̀ dónú ṣé ìwọ ọmọgbọ́n tó yẹ kó dá sí ó ní nǹkan kan tó máa ń lò wà lè lò wà lè wà ókè òun tí wọ́n fẹ́ bímọ sí mo mọ̀ kí tó bá bí èlé tán sí wà tó bí karùn ìwọ́dọ̀ ló máa tọ́ gbẹ kó sì fẹ́ lọ́pàá mi sórí mẹ́ta yẹn ni mo wà ókè Ọlọ́run á dé ràn mí lọ́wọ́ màá tọ́ wọn tó ti yí ẹ. Sórí àwọn ọ̀rẹ́ ti tèmi ọgbọ́n tí wọ́n máa ń dá sí ni wọ́n máa gé kíní ọkọ wọn dànù bẹ́ẹ̀ ni. gé kíní ẹlẹ́ Ọlọ́run ní jẹ́ ẹ̀wọ́ ibi tó tiẹ̀ ti bọ́rọ̀ lọ yẹn náà ṣé kẹ́mi máa lọ wà bá mi ọ̀rẹ́ mi máa ti lọ wo kémi àti ẹ̀ bá ti lọ bí káwọn ọ̀gá bá ti dé a máa bá ọ̀rọ̀ tó kù lọ owó tí mo fi lẹ́nu lẹ́yìn lọ manager. wọ́n máa ń lọ nìyẹn. mo ní màlẹ́ tí bá dé. ìwọ náà ṣe bẹ́ẹ̀ tó ti mọ ní gbogbo ìyẹn tẹ́lẹ̀. ó ń lọ ìwọ ọmọkùnrin nítorí Ọlọ́run nítorí Ọlọ́run ìwọ ló dẹ̀ fi mí sí condition tí mo wà. Ẹlẹ́dàá mi máa dá fún ẹ Káyọ̀dé ẹlẹ́dàá mi máa dá fún ẹ. Alọ́ ẹ lọ àbọ̀ ẹ ń bọ̀. díẹ̀ ni ó léwu tó tọ́. ilé 400 ilé 200 ilé yóò gba 300 wọn gba 300 wọn lọ ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n kókó wájú làwọn ti lọ rà kò ń ṣe tòsí rárá òun ló jẹ́ kó wọ́n ilé tí ẹ̀ ìtújà díẹ̀ àmọ́ dúdú táwọn máa fi sílẹ̀kùn láàárọ̀ làwọn máa pọ́n èní nìkan là lè rí lọ a máa yòrò lọ́la. ìyá kí lè ṣe ìdálẹ̀ kò lọ fún ọ lóyún. ẹ ká sí. Ìyá àgbà wàhálà wà o ẹ wo tẹ bá ń gbọ́ fàwọ̀ rajà ọkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ní mo lóyún ṣé mi mo fúnra mi lóyún ni àbọ̀ máa ní ìyálélé ń fáfọ́kọ̀ ẹnu lé. Ibo ti bẹ̀ kàn mọ̀ tẹ́lẹ̀ ọkọ èyí fàwọ̀ rajà ìgan ni èmi ti mọ̀ tipẹ́tipẹ́ àmọ́ ìwọ náà ẹ̀rọ kó kúnlẹ̀ kó tó tún lọ gbẹ̀pá sí ọlọ́kù ọdún mẹ́ta kì í ṣàjèjì sáré ọkọ tó fẹ́ tó bímọ kìíní fún tó bí kejì fún tó bí kẹta ṣáà wá pé ò tí ì mọ ìmọ̀ wa ẹni ọ̀hún tó tún wá lọ lóyún kẹrin. Èmi ò mọ̀ kó máa lè tẹ́lẹ̀ mo rò kó máa change ni àbí lẹ́yìn ọmọ mẹ́ta ó yẹ kó ti change náà. kí ló dé tí wò lo rọ́bà dáàbò? Rọ́bà dáàbò bò ọkọ mi ò láìkí ẹ. Lè ṣe family plan. Ṣé family plan yẹn ni kẹ́ má sọ rárá kò bá mi lára mu. àwọn dídá láti ọkọ ò láìkí rọ́bà dáàbò family plan tí ó bẹ̀rẹ̀ lára mu ìyá bẹ̀rẹ̀ lára mu ìkan gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lára mu nù ẹ̀ márùn. Èmi wò pé bóyá kẹ́ tẹ̀lé mi lọ bá bọ̀dá mi àmọ́ ẹ̀rù ń bà mí tó ojú tún tì mí. Mo mọ̀ pọ́n ti dá mi lókòwò lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ olóògùn kọ̀ọ̀kan mi ló gbagbá lórí mi àmọ́ kò sí nǹkan tí mo fẹ́ ṣe ẹ máa bá mi lọ bẹ̀ wọ́n náà ni wọ́n lè help mi. kí ni garanti pé bó tún dé mí náà kò tún ní ìgbà àmọ́ tó kò sí ìgbà máa ṣe a máa lọ bá náà ni nítorí pé kò síbi tó fẹ́ tì wá sí òun ni transformer wa tó ń tan náà ojoojúmọ́ fún wa òun náà dẹ̀ tún ní ATM wa a lọ bá. ìbòye ṣé òpin sì máa ràn mí lọ́wọ́ báyìí. mi ò mọ o ká débẹ̀ náà èèyàn gbókèrè mọ dídùn ọbẹ̀ o. torí olówó
láṣẹ dá mẹ́kúnnù o láṣẹ dá mẹ́kúnnù. Ọtí kankan yé mi. Okay, sir. Now you are telling me pé àná ní total stock ẹ̀ tí di bottles ló wà ń bẹ̀. Wọ́n lè ní sìn ẹyọ kan ló kù nù leftover owó méjì tó kù. Kò tí wọlé sà, mo ṣàlàyé fún wọn. Kí ló ṣàlàyé fún? O gbọ́? Yes sir. Owó tí ọ̀rẹ́ yín tí mo sọ ń pa ẹ̀fọn yẹn náà ni náà ń try láti sọ ẹ̀. Tí wọlé yẹn sà. Ok, Kúnlé àbí? Bẹ́ẹ̀ni tí mo kọ́. NSC 2 bottles, ok. Ọmọ nǹkan tó máa ṣe fún mi Kúnlé. Yes sir. Look at it. But the balance after the bada ọtí mi. So balance bá mi transfer account mi kíákíá ni o. Ṣé o ti gbọ́? Pẹ̀lú àbúrò. Yes sir. Ṣé òbí ní pé mo dé ìjókòó látàrọ? Rárá sà. Èwo la rí bọ̀? Bọ̀dá mi ilé ní kí n wà. Níjọ́ wo ni èmi sọ pé kó wá rí mi? Ẹ sọ pé máa ran ọkọ mi lọ́wọ́. Mo dẹ̀ wò pé ilé ìtẹ́ máa fi kówó fún. Kẹ́kúrú kó fẹ́ mi, máa lè kó jíṣẹ́ fún. Èmi sọ pé mo fẹ́ fún ọkọ ẹ lówó. Kí ló ń sọ lẹ́nu? Ṣé mi àti ẹ jọ sọ̀rọ̀ owó ni? Àbí mo bọ́kọ ẹ sọ pé mo fẹ́ fún lówó àbí mo sọ pé mo fẹ́ fún ọ lówó? Mi ẹ ṣe àwọn condition tí mo wà. Tẹ́ bá dẹ̀ kówó fọ́kọ mi, ó lè lọ ná. Mo sọ pé kí n wá kú gbà fúnra mi. Condition wo ló bá wà? Èmi ni mo fẹ́ sí condition ni. Ó ṣe jẹ́ every time tí wọ́n bá wá rí mi owó ni òun bá nǹkan mi wá sọ́dọ̀ mi àfowó ó wá kí mi rí kó má béèrè owó. Mo wá kí yín lọ́la. O rò bí nǹkan ṣe ó ṣe wá lálẹ́ èké lókìá sọ fún ọkọ ẹ̀ kó wá rí mi. Mo fẹ́ bá sọ èyí tó ń jó òótọ́ ọ̀rọ̀ tó bá rí mi tá bá jọ sọ̀rọ̀ máa fún lówó. O ti gbọ́? Mo ti gbọ́. Mo ti fẹ́ máa lọ. Ẹ máa lọ. Owó mọ́tò. O serious. Èyí tó bá wà àti ìyanjú ẹ̀ o tún ní kí n fún ẹ lówó mọ́tò. Ìgbà tí wọ́n kó ń lé tó ń bọ̀ lọ́dọ̀ mi o rò pé tó bá bá mi ipò máa wọ mọ́tò padà. Bọ̀dá mi kò sówó kankan lọ́wọ́ mi, iná dẹ̀ mọ̀. Kò sówó kankan gbogbo báàgì mi ó kàn tóbi ni, kò sówó kankan lọ́wọ́ mi. Wo ilé ẹ̀ kankan ò jìnnà. Ìfẹsẹ̀ yín lọ Ṣàngó. Ibi ò jìnnà sí Ṣàngó. Tó bá tètè mú rìn ẹ̀ sìn, ìgbà mélòó ló máa fi dójú òre láti Ìkòròdú. Àwọn èèyàn ni èmi ò lówó ti máa fún ẹ. Tó bá dẹ̀ jẹ́ pé o máa jókòó kí n fi dé máa wá fún ẹ. Níbo ni wọ́n pàṣẹ sí? Ó wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ hòtẹ́ẹ̀lì. Ok, óyá já lọ. Bọ̀dá mi máa jókòó. Dúró mò ń bọ̀. Dúró. Bọ̀dá mi. Ẹ dúró. Wèrè lélẹ̀ ìṣá obìnrin ẹgbẹ́ ẹ̀ náà ó dẹ̀ ń wò ó lè ti fún lẹ́sẹ̀ lójú. Mo dè máa lọ comment. Mr. Man, excuse. Ṣé mo yẹ house mo fi dúró síbẹ̀ yẹn dé? Ìgbà tó mọ̀ pé òní ráyè ò bá ti sọ fún mi náà. Ó kàn jẹ́ kí n lọ gbẹ́nu kalẹ̀ síbẹ̀ yẹn. Excuse me. What? Ṣé wọ́n dáadé ni ẹ jẹ́ kí wọn? Baby, let me call you back, okay? Ṣé mo kó stupid gan ṣá? Kí ló dé àǹtí mi? No, ṣé o fẹ́ sọ pé o mọ̀ pé ọkọ mi ni mò ń bá sọ̀rọ̀ kó tó máa bèrè adé? Ṣé o fẹ́ dàrú wa rú ni? Báwo lè mi ṣe fẹ́ mọ̀ fáwọn lè ń bá sọ? Mo ní kó bọ̀dá délé ń bá sọ̀rọ̀ ni mo dẹ̀ ní mo fẹ́ kí wọn. Orí ẹ̀ ò pé. O fẹ́ kí bọ̀dá dé o ní nọ́mbà ni. Ọdún wo lèmi àti yẹn ti sọ̀rọ̀ gbẹ̀yìn? Àbí kí ni tèmi àti tiẹ̀? Nítorí ẹ̀ lè ṣe wá ń sọ̀rọ̀ sí mi àǹtí mi. Kí ló ṣẹlẹ̀ yàn? Kí ló tó fi jẹ́ pé ẹnu ẹ̀ báyìí tọ̀tọ̀tọ̀tọ̀ ṣọ́pù ẹ̀ sọ̀rọ̀ tó ń dá sí. Ṣọ́pù ẹ̀ sọ̀rọ̀. Èké òṣì. Mo pẹ́ ìmé ìjọ fẹ́ bú mi pọ̀ ni. Èmi lè mú tó yẹ kí ti fún mi owó òdì fún nígbà tí olóhùn ọmọ náà kàn yẹ léṣù sí lójoojúmọ́ rẹ̀. Ó mọ̀ yìí pé ọkọ mi ni mò ń bá sọ̀rọ̀ kó tó máa béèrè adé. Ìjọ tí yẹn bá gbọ́ pé ó ń béèrè adé kan ní ìsìn tí yẹn bẹ̀rẹ̀ sí ń query mi nǹkan. Abẹ́ ìwọ̀ wọn tó ń yanra wọn ní Instagram
àwọn obìnrin sóbìnrin ó dẹ̀ ní obìnrin ẹgbẹ́ kó dẹ̀ lè gbọ́wọ́ sókè kó ṣe léṣe dànù. náà ń dàgbé kí ló fẹ́ bẹ̀ láàrin wọn ó yà mí lẹ́nu. játijàti ń gbogbo ilé irú rádaràdà wo lélẹ̀ bàbá wèrè dà. ó lọ àtẹ́ǹtì kọ́sítọ́mà nù. ó lọ àtẹ́ǹtì kọ́sítọ́mà nù irú nọ́nsẹ́ǹsì wo lélẹ̀ gbogbo bí iná ló dẹ́ẹ̀tì sí kí ni wọ́n gan dúró ṣe ń bí gbogbo yín kàn ṣe rádaràdà nu iléeṣẹ́ yìí tọ́gàdá bá dẹ̀dẹ̀ ń sìn báyìí tí máa fẹjọ́ gbogbo yín sọ àdàbí ìgbà téèyàn fẹ́ lé yín iṣẹ́ irú nọ́nsẹ́ǹsì wo lélẹ̀ gbogbo ṣíṣà port arrange ṣe nǹkan kan gbogbo ẹ̀ lẹ́kan tí à ló wà bí ẹ̀ tó kí lẹ̀ ń ṣe gan nínú iṣẹ́ kí lẹ̀ ń ṣe kí ni ó máa ẹ ṣàfẹ́ ṣe mí léṣe àbí ẹ fẹ́ sọ mí dọ́ aláriwo ẹ fẹ́ máa fi mí ṣe ẹ̀yẹ lẹ́yìn pé mi ìmọ̀ nǹkan tí mò ń ṣe àbí is that so? ẹ má bínú sọ. Well, kò sí problem. Yes ma. Ẹ káàsán. Ẹ pẹ̀lẹ́ ṣáájú ń gbàjẹ́. Dáadáa. Ẹ jọ bọ̀dá mi nǹkan. Ọ̀gá, wọn ò tí ì dé sí ibi iṣẹ́ lẹ́nu. Ẹ̀gbọ́n mi ò tí ì wá sọ́fíìsì. Bẹ́ẹ̀. Ok. Ẹ jọ ṣé wọ́n rán yín sílẹ̀. Ọ̀gá ò rán wa lẹ́ẹ̀dẹ̀ mi o. Ẹ̀gbọ́n mi mọ̀ pé mò ń bọ̀ náà mo mọ̀ pọ́n tẹ̀ máa rán yín sílẹ̀ ni àbí ṣé wọ́n parọ́ ni. Sísítà kí irọ́ wo mo fẹ́ máa pa ní ilé máa parọ́ fún yín wọ́n rán wa lẹ́sìn yín. Ẹ wo ebi ń pa mí inú òun ò ti ń bọ̀ ẹ fún mi ní àsùn àti coke. àì jẹ́ kí n bá yín pọ̀ mọ́ alásùn yẹn wá. Kí ló máa ṣe ẹ́ ṣé ń bá ẹ sọ̀rọ̀ ni. Sísítà ẹ má bínú máa ṣe rí ọ̀gá ọ̀ràn wa lẹ́dẹ̀ wọn dẹ̀ ní wípé ká fún yín ní coke àti àsùn torí wípé a máa ṣe account fún wọn. Ẹ dúró Mr. Manager àsùn àti coke lásán ni mo béèrè lọ́wọ́ yín tí n bá béèrè iṣẹ́ òun ńkọ́ ẹ̀gbọ́n mi ló ní bí mo dẹ̀ lè sáàkẹ́ àti wọ́n náà. Ẹ má bínú. Jọ kí ló tún dúró ṣe ń bí. Go get out bá ṣe máa bẹ́ẹ̀ sọ nìyẹn. Àwọn wọ́nranwọ̀nran bí kì í ta yín wọ́n wá sọ̀rọ̀ sí mi anyhow kò ń ṣẹ́jọ́ yín ṣé bí bọ̀dá mi ni ó ló jẹ́ kí mánéjà rádaràda àti sẹ́kítírì àbí kí náà ń porúkọ ẹ̀ ló jẹ́ kó máa sọ̀rọ̀ sí mi. Ara ilé àwọn ò gbádùn àwọn fúnra rẹ̀ báwo ló fẹ́ gbádùn ara rẹ̀ bọ̀dá mi. Rubbish lẹ ń ṣe náà so ẹ fi ìpamọ́ ta ni wá àbí tẹ wá lọ sí gbòòrò tẹ ló ń jàjà òṣì ta ló rán yín iṣẹ́ ìjà tí ò kàn yín lọ́wọ́ tí ò kàn yín lẹ́sẹ̀ kí ló kàn yín gan nínú ọ̀rọ̀ yìí kí ló kàn yín wo mi ò fẹ́ wà lọ́wọ́ kí yóò kó má porúkọ mi sí nǹkan tí ò ṣe tèmi o kí ló fa gbogbo rubbish yẹn náà kí ló dé tẹ máa ṣe bẹ́ẹ̀ lọ́nà. láti má bínú sí wọn ó ṣáà mọ̀ wẹ̀yìn náà wẹ́ẹ́ lọ ṣe Ọlọ́run jẹ́ kọ́mọ ẹ̀rẹ̀ yìí pé bàbá àbí ìyá ẹ̀ ọjọ́ lẹ́nìyàn ńlá ó ti àwọn sẹ́ẹ̀tì àwọn Tinubu tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ṣé ó mọ̀ pé ẹ lọ jẹ́ ni sàárà ni ìyá yín ẹ lọ jẹ́ ni bọ́lá pé bàbá ẹ̀ jẹ́ èèyàn ńlá ló jẹ́ kí gbogbo nǹkan tá à ń sọ ìdẹ́bí wọ̀ yìí gbádùn wo ṣáàmù òní bínú sún wọn ni. nǹkan tó wá ṣẹlẹ̀ nísìnyí kí gbogbo yín máa lọ mi ò ṣe mọ́ oníkálukú yín máa lọ kí ló dé. ìmú ṣàwọn máa ẹ má bínú ẹjọ́. ṣé dandan ni mo ní mi ò ṣe mọ́. ẹ dákẹ́ nu ìjà rẹ̀ ẹ dákẹ́ nu ìjà rẹ̀ ìbò ìyá mi ṣáàmù àwọn ọmọ ẹ náà ni wọn àbá fọwọ́ tún bọ́ wọn wíjà mi tòsí ká fi ṣe kí ni ká fi pè wọ́n padà. a ní mi ò ṣe mọ́ kọ́ máa lọ sẹ́ẹ̀ kọ́ máa lọ mi ò ṣe mọ́. ẹ jókòó kí ló ṣe àyìn náà bẹ́ẹ̀ ṣe bí kíran tí ò ní ràn. ẹ bá ṣe bí kíran tó níran ó ti yẹ yín sowó àwọn ìyá yóò ti máa sá fún wa. èwo ni wèrè ẹ lè ṣe bí owó tán tu yahoo ni ẹ kàn máa tọ́kì nǹkan máa fún àyè àṣẹ ìráwà ni owó wèrè ìyá mi má bínú jáde. kí ni kọ́ mú wa wá gbé farabalẹ̀ jáde. Baby, má wọrí ara rẹ mo fẹ́ kí o fọkàn ẹ balẹ̀ nítorí pé o ní owó kan tí mo expect so the moment tí owó yẹn bá ṣe ń tẹ̀lé lọ máa fún ẹ ní nǹkan tó béèrè sórí gbogbo nǹkan tó béèrè pátá ni máa ṣe fún ẹ ètò ọ̀rọ̀ tí béèrè gan mo máa tún ṣe fún ẹ and sórí irun tó ń wò yìí iṣẹ́ tí mo ní kó ra nǹkan. Like seriously? Káyọ̀dé ṣé kò ń ṣe pé. get out lọ́rẹ̀ ṣó fún mi darí. rọtán mi. mo ti sọ nǹkan kan fún ẹ tí o rí bẹ́ẹ̀ ó yẹ kó trust me now tí bá ti sọ pé báyìí ni wọ́n ṣe fún ẹ. anyway èmi náà kàn ń gbé lẹ́nu jù ṣé bí mo ṣe ń dán kó ṣe ní. ọmọ máa ṣàǹfààní ó ní wọ́n ọmọkùnrin lẹ́nu gbogbo wàhálà tó fi sílẹ̀ sínú ilé ó tún ṣì ń lẹ́nu kóbìnrin sọ̀rọ̀. tù ó dẹ̀ ní sùn. ẹgbẹ́ gbogbo ẹ̀ náà ṣí sọ̀rọ̀ jáde wọn ló bá yín sọ̀rọ̀ ọkọ mi mo fèsì kí ni. ṣó lè dàrú ni ẹ sọ fún mi náà ṣó ti yá wèrè ni ó gbé ẹ kúrò nílé ó wá bá mi lọ́fíìsì mi láti wá embarrass mi àbí. embarrass ṣé wọn ìwọ mọ̀ kọ́ tó pé ní embarrassment ni wọ́n
máa fi ẹ̀ṣẹ̀ sí ọ̀rọ̀ stupid ni. ẹ wo ọ̀rẹ́ jọ ń torí tọ́lọ́ má bínú. ìwọ sáà ní sórí bó ṣe ń wò yìí ó ya wèrè gan ó dẹ̀ sọ lórí but sórí bó ṣe sọ lórí yẹn ó mọ̀ pé mi gan bá wèrè sórí bó ṣe wà ẹ́ ọkọ̀ ìyá ẹ̀ gangan rè mo dẹ̀ máa jẹ́ kó mọ̀. Báwo dẹ̀ wá ní lọ sáìtì? Ilẹ̀ tí mo sọ fún ẹ mo ti ní kí lọ́ọ̀yà mi handle rẹ̀ lọ́ọ̀yà mi mo ní kó handle he's a very competent lawyer so mo máa so much rely lórí ẹ̀ mo ti ní kó handle ẹ̀ jẹ́ mi ọ̀dọ̀ wọn ló tẹ ẹ̀rọ mi létí ń sìn. Hello. Yeah. Àpọ̀tọ́ sọ pé the last time tá a sọ̀rọ̀ ó ní o máa get back sí mi ò dẹ̀ gbọ́ anything from you. O ti parí ẹ̀. Ọ̀dà I trust you. Ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀. Màá rán ọmọ mi ṣe kó wá bá mi gba hard copy lọ́wọ́ ẹ̀. Títí àárọ̀ ló máa dé. No, it's fine by me. Ó wà okay. Tó bá ti ṣe lèmi náà ṣe máa wá rí ẹ lọ́fíìsì. Owó ni mo gbé ẹ. Ok. Ó dẹ̀ ti ṣe tán náà ni. Ó ti pàkì mi ò sọ fún ẹ. Very competent. Démọ́lá. Jọ̀wọ́ tó bá di àárọ̀ ọ̀la ìwà àti dẹ́rẹ́bà máa lọ sọ́dọ̀ lọ́ọ̀yà mi. Máa lọ bá ń gba àkọ́kọ́ wá lọ́wọ́ ẹ̀. Ṣé o ti gbọ́? So sórí àwọn lọ́ọ̀yà sí ó máa ń dà because mo rí láì lórí ẹni tí mo sọ yìí nípa ìwé mi gan òun ló jẹ́ kí n mọ nǹkan tí mi ò mọ̀ àyọkù ń bẹ àfikún àwọn àtúnṣe lórí ìwé mi ó sọ fún mi ìgbà lè ní o máa pẹ́ kó lọ yá adẹ̀lẹ̀ ló máa yá kó lọ pẹ́. Èmi ṣáà like round language wa lọ́jọ́ orí wo lè wọn máa calculate ó ń pẹ́ ó yá. Language àwọn lawyers. Kọ́kọ́ language wọn lọ́jà rẹ̀. Báwọn lọ́yà ṣe ń ronú ó yàtọ̀ sí báwa ṣe máa ń ronú. So mo ṣáà appreciate gbogbo àlàyé tó ṣe fún mi ṣáà. Anyway, mi ò kó má ra pé yóò máa wà litigations at the end of the day mi ò kì í I don't want them. Mo bá ní ìdí wọn máa ṣe pay as you go. Má ti ní ìdí wọn gbà sábìsì ẹ̀ òṣètán ó padà sí lẹ́bi nìyẹn. Yóò dá wọ́n máa cost ẹ lówó bí àsìkò máa cost ẹ lówó tó bá ti ní wọn àgbọn máa san tókì ní oṣooṣù and that's it. Kí lè tẹ pa ẹ bá má ti pa náà ṣé mo ní kẹ́ pa ni anyway ẹ mọ kọ́ ẹ fún wọn ní ẹni tí lọ́ba fẹ́. ó ṣe é mo padà bọ̀ ẹ bá yorùbá tẹ̀lé kan fẹ́ máa gbó ni. ẹ kó sì dànù. táwọn látàárọ̀ tó ti wá sí gate where were you. àǹtí ẹjọ ẹ má bínú mò ń jẹun lọ́wọ́. ò ń jẹun lọ́wọ́ tó dẹ mọ ṣọpọlọ tó ń wa mọ́tò bọ̀ ó mọ̀ pé fàyàwọ́ ni tó bá tètè sí gate báyìí ó máa já wọlé ó máa ṣe é léṣe. ẹ má bínú mà. Dèmọ́lá jọ kí ni gbogbo pàlàpàlà tó ṣẹlẹ̀ mẹ́ẹ̀ àwọn wo nìyẹn. àwọn ọ̀rẹ́ mi ni wọn. àwọn ọ̀rẹ́ ẹ̀ làwọn alájọta ẹ̀ dọ́nà ṣé ojú òkè ń tí ẹni ojú òkè ń ṣọ̀nà fún ẹni ìgbò odidi ọmọ onílé ọmọ lọ́nà ó tiẹ̀ kí n ro reputation dáàdì wa rárá
wàá kó máa ṣe jákujàku kiri kí ló ń ṣe gangan náà kí ni problem ẹ ó ní common sense ni. ẹ wò ó ṣé tí wọn máa choose ọ̀rẹ́ fún mi ni àwọn tó bá wù mí mo lè bá ṣọ̀rẹ́ ẹ wò ẹ má disturb mi o. ẹ má máa tọ́ 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 ẹ má máa tọ́. rò pé nǹkan tí dáàdì mi kà lọ gbà lọ́wọ́ lọ́ọ̀yà confidential. ẹ kí ló ṣẹlẹ̀. kí wọ́n á dé tó wá ka nǹkan tí dáàdì mi sọ. ó dà pé ó yá wèrè ṣá èmi àti ẹ ti ṣe ṣìjọ ṣeré gan ṣí dáàdì tiẹ̀ ni kí ló kọ́ ẹ pẹ̀lú tèmi kí ló ń fa gbogbo dáadáa ẹ̀ jọ́ lèmi àti ẹ bẹ̀rẹ̀ gbé geography tá ya map ṣó ń ya wèrè ṣá. kó sì dúró jọ ó ya wèrè ni. aláyé mi kí ló ṣẹlẹ̀ ó yá. ìyá yìí ẹ̀rọ náà ò ní èèyàn ẹ̀rí ká àgọ́ ní èèyàn báyọ̀ ní èèyàn bàjẹ́. àìwọ́ ló lọ. àyà mi ọlọ́run gẹ̀dẹ̀. àbà bàbá ìyá mi ló kàn ní mékèmí kan lọ sábẹ́ igi àánú kan lọ fi kọ́ sára ní sáàmù àti ṣá. ọ̀gbẹ́ni tó lówó mọ́tò lọ́wọ́ kó sì bọ́lẹ̀. ó yà àdáyé bọ́lẹ̀. ó ti pẹ́ gan o. àbẹ̀ ó yà wẹ̀rẹ̀ ní olùkọ́ bọ́lẹ̀ ó pẹ́sàn mi wẹ̀rẹ̀ ní ẹni. ìyá wọn ó yà máa ní àti lóyún. bọ́lẹ̀ olùsọ̀lẹ̀ nìyẹn bọ́lẹ̀. àmọ́ ọ̀yá ṣé mi náà lẹ̀ ṣé mi náà wẹ̀ wọ́n náà mọ̀ pé ònèèyàn wọ́n ní bánẹ́ẹ̀sì ònèèyàn àwọn bánẹ́ẹ̀sì àṣà níyàn ẹ̀yà àti ìdìjọba wọn ò bí wọn rè ọlọ́run kò sọ́lọ́pàá tó lè dá wa dúró tí mo tiẹ̀ wà kọ́ lọ́mọ ìyá mi ó yà ó lè fi gbogbo ara ṣẹ́ síbi ọlọ́run tí mo bí bánẹ́ẹ̀sì mi tó ìbàjẹ́ ó wà ẹ̀yin náà wà ní ọjọ́ ọlọ́run lọ́rọ̀ àbá fún kiri kòtò yẹn. kò sí wàhálà má wọ ní professional ni mí náà. òṣàrí báyé èsì dùn àwọn náà ò ní ẹ̀rọ. àfọ àpàtì tá a fẹ́ lọ sátọ̀dẹ̀ yẹn. àgbàbá fún kó àmàmì a máa tẹ̀lé o ṣáàmù ológo ni mo. èmi ológo ni mo bá tó ológo yàtọ̀ sí ológo goro èmi ò bínú ológo. kò sí wèrè a máa jọ ṣayé yẹn ni. àwọn ológo GPR ẹ̀. ọ̀nà ológo forever ṣáàmù ló bá ní ológo 2020 2020 bá tán kọ́. láti mú 2030 á mú 2030 pẹ̀lú ẹ̀. ológo forever ṣáàmù ọ̀rá pàmẹ́ yẹn. ọmọ ìyá yín ọmọ oró ti mọ̀ọ́yàn àwọn ọmọ oró kan kùyàwó ní wá lọ́wọ́ yìí àwa náà ní èèyàn. ṣé wà lọmọ yẹn wá wò tójú àkàtà tó bá léwó ṣẹ́nu adìyẹ ló yẹ ká ti bọ̀ àbí abẹ́ẹ̀rí bóyá sọ̀rọ̀ sí ń ṣàkàṣàkà ni. ó máa wò ní tiẹ̀ àti tán máa lé mi ara tèmi làgbẹ̀gbẹ̀ jù bẹ́ẹ̀ lọ kí ni wo jẹ́ kí n sọ fún ẹ ó ti sọ̀rọ̀ tán ó ní ọbẹ̀ kì í mù ó ní ọbẹ̀ kì í mì nǹkan àgbà ọbẹ̀ omi nǹkan àgbà lóòótọ́ ṣé mi náà wá jẹ́ pé kí n níbẹ̀ yẹn àmọ́ àgbà kì í ṣòro bí èwe ni mo fi ṣe ẹ kó àgbà. àgbò ní tán lórílẹ̀. àbí o. mo mọ̀ pé ìyá wọn ló wà nídìí ọ̀rọ̀ torí iṣẹ́ obìnrin lẹ rí yẹn tí báyìí pé ohun tí wọ́n pọn fún fèrè wọn òun ló fọ́ síta ni ọmọ ìlú wíwà tó gbogbo nǹkan tó ṣe yẹn. màmá wò díẹ̀ ohun tó bá rí kókó sórí ọ̀rọ̀ ìtàsìkò ó bá ta kókó èmi náà sọ̀rọ̀ sórí tá a bá níbi ejò ṣe gbòdò òun la ṣe fẹ́ dáná sun á sùn dé ó ti ẹ̀yà mi. gbàmígbàmí kan kò yẹ àgbà ẹranko lè ní wọn kò yọ ọmọdé rárá. kò sí problem ṣá a máa ṣe tẹ. ẹ má kí n má lọ fọ̀rọ̀ lẹ́ka nọ́mbà tẹ̀lé máa fún mi. ṣé o mọ̀ pé yorùbá tó ń sọ ó ti jẹ́ kó skate ẹgbẹ́.
kí ni kí n sọ̀rọ̀ pẹ̀? Àwọn tó sọ pé lọ́yà ti fara sí. Kí sọ̀rọ̀. Iṣẹ́ bá lè mẹ́kẹ̀ báyìí. Àwọn mẹ́kẹ̀ àbí èyí àpé èyí tó gbé mi lọ. Ara ó ti wẹ̀ mí àti ní bí òun níbi ìwà fún fọ́tẹ̀ pẹ̀lú dráìbì. Òun ló ń nà lọ́sàn-án gangan yìí o. Ó ti mú burúkú tí ẹyọ ní. Ìgbà tí mi ò fẹ́ kó sáré gan sáré. Ìgbà tí wàá fún permission láti sáré yìí. Ọlọ́run ló lẹ̀mí mi. Ẹni wò. Sáà bọ́ síwájú kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Rọra o, sọ fún yín o. Ó kò pín ọ̀dọ̀ mi, ó kò wá kájọ síbí. Mo dẹ̀ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ Dèmú, kí ló ṣẹlẹ̀ náà ó dẹ̀ sọ fún mi. Dèmú ṣá, ìyá abẹ kí ló ṣẹlẹ̀? Iná gbọ́ngàn náà dùn látẹ̀kùn kí ló ṣẹlẹ̀? Ta ló bẹ̀? Ìdókòó lọ dájì bíi ṣúgà báyìí. Nǹkan ló ṣẹlẹ̀ ní pé èèyàn kan ló ṣẹ̀ mí. Ta lẹni náà? Ẹ jẹ́ à mọ̀. Mo ò dẹ̀ fẹ́ wàhálà torí pé wọ́n ní mo ti máa ń sọ̀rọ̀ jù ní mi wàá mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe. Dèmú, èèyàn ṣe ò sọ fún mi. Nǹkan tó máa ń sún mi ní ọ̀rọ̀ èèyàn ọmọ olówó nìyẹn jàre. Kí ló ń ṣẹlẹ̀ náà? Ẹ calm down, ẹ má worry. Tó bá ti dọ̀la mú ìwà mi kí sọmọ ọ̀tá o, àmọ́ tó bá dọ̀la a máa lọ treat fọkàn bẹ̀yìn. Ọlá pé mara. Kà á dé bẹ́ẹ̀ sí i ká kọ́kọ́ ba bẹ̀ jẹ́ kọ́mọ̀ nǹkan ọmọ ọba gbọ́n wà ń lẹ̀ kí ló ṣẹlẹ̀. Ẹ má worry, ẹ jẹ́ kó dọ̀la, ẹ calm down, ẹ má worry. Láti ẹ̀dúpẹ́ ẹ̀ sẹ́yìn àṣìṣọ́ látàárọ̀. Màá jẹ́ kó mọ irú ọmọ tí mo jẹ́. Èmi ò ń ṣọmọ ọ̀tá o bọ̀ ó mọ̀ pé mi ò gbádùn rárá. Ẹ má worry tó bá dọ̀la, ẹ má worry ẹ jẹ́ ká jọ lọ. Mo trust ẹ. Ẹ má máa tọ́ ọ wọ́n lé nílẹ̀ Ìjàgùnlábí lára wájú lọ. Wọ́n lé nílẹ̀ Ìjàgùnlábí lára wájú. Ẹkùn tágìrì gbéra níjà. Dèmó ṣá o, Dèmó ṣá o, ìjọgbọ́n 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 ìjọgbọ́n. Olórí burúkú wèrè yẹn lè lè wọ́n ní. Àlàyé làbá sọ. Wéèjọ èjò. Wọ́n ti dàbí tó dáyé mo tún àlẹ́ tẹ̀. Kí ló ń tún tó tó olórí bẹ́ẹ̀ ni? Ariwo! Èyí ti kẹ̀ yín ní ilé ìwọ. Mo bá ìsọ̀rọ̀ mọ́ ẹ̀ ń wọ ẹ̀jẹ̀ lẹ́nu ọ̀dà sí ẹ̀ o tún wá dà sí. Lẹ́sẹ̀ lẹ̀. Démọ́lá, jọ nítorí Ọlọ́run, mo fẹ́ kọ́rọ̀ yẹn kó wà láàrin mi àti mi fẹ́ kẹ́ anybody gbọ́, especially àǹtí mi, jọ nítorí Ọlọ́run. Ti gbọ́ tó bá yẹ pé mo fẹ́ sọ ni màá ti sọ fún wọn. Èmi ò ráyè gbégbé dáadáa yẹn bọ́ mo kọ̀ pé nǹkan dá sí èrè àfún bọ̀bọ̀ yẹn kí bọ̀bọ̀ yẹn máa lọ́n tiẹ̀. Mi ò ráyè òṣì. Mi ò ní interest nínú kìíní yẹn. Nǹkan tẹ́yìn náà ṣe ò dáa. Kò dáa rárá. Kò dáa. Ọmọlúàbí nínú nǹkan tẹ́ ṣe yẹn. Ọkọ ẹ̀gbọ́n yín. Ó ga o. Mo ti promise ẹ pé èmi àti bọ̀bọ̀ yẹn ní ra mọ́. Mo ti sọ fún yín pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. Mo ti yọwọ́ nù rádaràda. Ṣáà má jẹ́ káàntì mi gbọ́jọ torí Ọlọ́run. Pé kó wà láàrin ẹ̀ṣọ́ ti gbọ́. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ náà? I don't understand you. Kí ni ìtumọ̀ gbogbo ilé náà? Tó bá jẹ́ pé eré ló ń bá mi ṣe, please stop it. O ò ní interest mọ́. Just like that. Kí ni mo ṣe fún ẹ? Okay, do you know what? Ibo lo wà, jẹ́ kí n wá bẹ̀ ń bẹ̀. Jẹ́ kí n wá bẹ̀. Where are you? Lẹ́yẹ̀. Sista mi kí ló ṣẹlẹ̀? Kò yé mi náà. Lẹ́yẹ̀ ló kọ̀ dídí pé mi ń sìn. Ó ní òun ò ní interest mọ́ nínú relationship àwọn méjèèjì kó ní kálukú máa lọ ń lẹ̀. Wọ́n ní ẹ̀ṣọ́ wọn ṣe mọ́ náà nìyẹn gbàgbé ẹ̀jàre yẹn ti lọ jàre. Kátikàtí wo ni wọ́n sọ jáde lẹ́nu kí n gbàgbé kí n fi sílẹ̀. Relationship ọdún mélòó? Èmi àti òjò mi jà ti tẹ́lẹ̀ náà kí ni mo ní láti find out nǹkan tó ṣẹlẹ̀. Ẹ wo ẹ má máa rò bẹ́ẹ̀ yẹn ó lè jẹ́ kan náà wọn tó súnmọ́ yín ló ti ń fẹ́ nìyẹn níbọ́dí tìǹtẹ́ mọ̀ bẹ́ẹ̀ yẹn sìn. Ojú tó dẹ̀ máa bá ń kalẹ̀ kò ní tààrọ̀ ṣe pin yẹn gbàgbé ń pa bọ̀dá yẹn jàre. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Mo dáhùn, ṣífù nǹkan. Kí ló ṣẹlẹ̀?
Mọ́mí. I drive lọ. Bá ṣe ń lọ. Àwọn Fúlàní. Màálù wọ́n kàn já náà ni. I really tried my best to make sure everything was fine but. Ṣàlàyé kó tó ṣẹlẹ̀ kárí àìwé ní gbogbo nǹkan tó ń ká yẹn. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe yín? Last màálù wọn kàn já náà ni. So mi ìdẹ̀mọ̀ pé ó máa já náà akàn sáwọ̀ ni so bí mọ́tò ṣe tán bó kàn ró akàn ró. Jọ ọkọ mi kọ́. Torí ẹ̀ náà mo ṣe ní kí n máa bọ̀ ọ́nlé because èmi nìkan ò lè dúró tì wọ́n ní hospital. Hospital ló wà. Tèmi báyìí. Mo dáná o. Yẹ ẹ̀yà wọn ní ẹsẹ̀ mi. Mo gbé kí ló ṣe lẹ. Pẹ́sà dáàdì ló wá bá mi lẹ́sìn. Lórí báwọn lásìdẹ́ẹ̀tì. Bí ẹ̀jẹ̀ tí mo dáàdì ni wọ́n ti fi ọ lọ sọ́kùn. Aládùúgbò ti lọ ìyá ẹ̀gbà. Ẹ̀jẹ̀ lánàá tèmi náà. Ó máa ṣe o. Bàbá tí mú mi ọba máa mú bọ̀dá mi. Ó máa láàánú lọ. Èmi ni ìgbà lọ bọ̀dá mi ọba máa lọ o. Wọ́n sọ lóòótọ́. Wọ́n ní kí tó dáa kan kì í pẹ́ ní ògbó. Mo ṣẹ̀ṣẹ̀ gbà ní. Ìyá àtìgí tó tọ́ ń gbó àti tí ó tọ́ ń gbó ẹ sọ fún mi gan èwo ló yẹ kíkú mú lọ láàrin wa lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Adébọ̀wálé mo fi kú ṣàgbà wa tó bá dọ̀rùn kò ṣọ̀run rẹ̀. Ìyá tiwa ìwọ ni mo lọ́rọ̀ ọba sọ báyìí nítorí àwọn àgbà bọ̀ wọ́n ní wọ́n ó ṣe bí ìyá wọ́n ní kò lè jọyà wọ́n ní wọ́n ó ṣe bí bàbá kò lè ṣe bí bàbá o àfi tá a bá tanra wa lókù ojú olójú kò lè dàbí ojú ẹni. Ǹjẹ́ o wá mọ tí mo fẹ́ kó ṣe fún mi báyìí ọ̀já tó fi pa àwọn ọmọ ìdàgbà ibi tó jù sí mo fẹ́ kó lọ bẹ̀rẹ̀ mú báyìí kó wá tún ọ̀já ọ̀hún fún kó lè dandan nítorí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kó bá lè sìn wọ́n délẹ̀ lérí. Tiwa ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí ṣó mọ̀ pé wọ́n ní àgbà nínú ilé yìí ṣó wọ́n rí àwọn àbúrò ẹ méjèèjì mo fẹ́ kó kó wọn mọ́ra mo fẹ́ kí ẹ sọ́ra ń di òṣùṣù ọwọ̀ tí ò ní lè ṣe é ṣẹ́ fáwọn ọ̀tá ṣó o mọ̀ wípé bógiri ò bá lanu aláǹgbá ò ní ráyè àti wọ́bẹ̀ mo fẹ́ kẹ́ ṣe ayé lóṣùṣù ọwọ̀ dáadáa ṣé wàá rí bàbá yín náà tó fi kú ṣàgbà wa yìí òun náà ṣì jìbò àwa gbá láàánú kò yá yín tí ó fi sìn délẹ̀ lérí ẹ má sunkún mọ́ o ṣe ti gbọ́ ẹ má sunkún mọ́ o ọ̀rọ̀ ẹkún kọ́ni tó wà nílẹ̀. Ẹ ṣe o ẹkú àdúró ti wà àbúrò mi ò kò kúkú gbọ́kùnrin ètò máa fi gbọ́kùnrin ọ̀rọ̀ fi bẹ́lẹ̀ yìí. Ẹ wò ó ẹ̀yin mo bá lọ́rọ̀ lọ́yà ẹ jọ̀ọ́ ìgbàkígbà tí ẹ bá fẹ́ wá ka wíìlì tí àbúrò wa pọ̀ fún yín ìyẹn olóògbé ẹ̀yẹn fi tó mi létí ṣe ti gbọ́ àmọ́ nǹkan mo fẹ́ kẹ́ ṣe fún mi o bó ṣe kọ sílẹ̀ gan-an tó fi gbélé yín lọ́wọ́ bẹ́ẹ̀ mo ṣe fẹ́ kẹ́ ka o ẹ má gbọ́rú ẹ̀yìn kankan látẹnu ẹnikẹ́ni nínú fámìlì ṣe ti gbọ́. Of course ó yẹ kó ti yẹn pé bí olóògbé náà ṣe kọ́ wọn ni mo ṣe máa kà á. Ọ̀nì kẹ́ ṣe òdodo. Torí òun là á ṣe lótìtọ́. Mo kí gbogbo mọ̀lẹ́bí lórí ìjókòó. Àdẹ̀kù aráfẹ́rakù olóògbé. Lágbára Ọlọ́run àní rírọ́ ẹ̀mọ́. Láì máa gba àsìkò púpọ̀. Èmi ò mọ nǹkan tí olóògbé rí nígbà tó pè mí tó kọ̀wé àjọkọ ni. So mi ò mọ nǹkan tó rí àmọ́ bó ṣe sọ gẹ́lẹ́ náà ni wọ́n ṣe sọ fún yín.
after that mo máa fún gbogbo yín náà ní copies yẹn kẹ́lẹ́ rí fún ara yín. Olóògbé ní pé gbogbo dúkìá àwọn gbogbo nǹkan ìní wọn ká kó fún mọ̀lẹ́bí. Wọ́n pe ìyàwó sí, wọ́n pe ọmọ kankan sí. Wọ́n ní tó bá jẹ́ àbúrò àwọn àbí ẹ̀gbọ́n àwọn mọ̀lẹ́bí àwọn gangan ní ká kó gbogbo dúkìá fún. Lọ́yà. Akílódé tó ń pè bí ẹni tó dákú. Ẹ jẹ́ ń gbọ́ràn o. Ó dá yín lójú wípé ní tí àbúrò wa kọ sínú ìwé ló kà jáde. Sáà mo sọ fún ilé nǹkan yẹn, mo ní àjọ jókòó àjọ kọ́ ni. Àgbà tó òkè ti sápò kó kọ́kọ́ ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Bó ṣe ń sọ fún mi, ẹ ṣáà mọ̀ I am his lawyer and kò ń ṣe ni it's been years láti ń bàbọ̀. Ẹ má jẹ́ ń tàn yín, mi ò ní fi ẹ̀kọ́ tọ́ná fún yín. Nígbà tí ojú ń pọ́n àwòdì àbúrò wa, ẹ wò àwọn mọ̀lẹ́bí tó ń wò yìí. Àwòdì wa ò bára o. Tí ẹni ò bára. Òun àti ìyàwó àtọmọ nìkan ni. Àní tí ẹni ò bára. Kí wá ti wá ní ogún. Àwòdì tèmi bá. Ẹjọ́ ń gbọ́nà òwe bẹ̀rẹ̀ o. Gbà tó òráyè. Òráyè ọmọ mọ tó ṣe. Ẹ wò jàre lọ́yà. Bí ò bá yé yẹn jẹ́ fi yé yín dáadáa lé ni. Ẹ̀wẹ̀ tó jókòó ìyàkọ̀ bí ẹ̀rì. Ìtójókòó sẹ́gbẹ̀ẹ́ ìyàwó yìí. Àbí ṣìkejì rẹ̀. Àbí gbẹ̀yìn ni. Ìyàwó ẹ̀rì. Ẹ sọ fún mi kí wá ń tiwa. Wọ́n ní ojú ìyá pé. Ojú bàbá pé. Wọ́n ní ọmọ abájẹ̀sà lọ. O tún ń bojú wẹ̀yìn. Ẹ sọ fún mi kí ló fẹ́ mú lágbolé wọn kí n ti wá. Ẹ jẹ́ n fi nǹkan yé yín sá. Ìyá máa jẹ mí o. Àgbọ̀jàre lọ́yà. Tó bá jẹ́ pé mo kà lórí. Nígbà tí ojú ń pọ́n igún tó lóun ò bára yìí. Àwòdì tèmi bára. Tí ò tí ì fẹ́ yá àwọn ọmọdé bíi tí ò bí wọn. Ìyẹn ni Yorùbá fi sọ wípé omi la kọ́kọ́ ń tẹ̀. Ká tó tẹ yanrìn. Ìgbà tó kú lọ́rẹ̀. Èmi omi náà rè. Àgbà onírọ̀rẹ̀. Ìyanrìn lọ́wọ́ jẹ́. Jóyè ẹ̀ ń tọrọ papọ̀ nìyẹn pé kí ni wọ́n fi ṣe wọn lóore ló ṣe dojú ẹ̀kọ́. Ayé onírọ̀mà ní da olóyà. Gbogbo tó sọ irọ́ ni o. Irú ayé òun àtọ̀run ni. Àníná ni. Sáà ẹ jọ mi ní fẹ́ kí ọ̀rọ̀ yìí di nǹkan tá a máa fà lọ tá a máa fà lọ. Olóògbé ti kọ̀wé ó ti sọ bó ṣe fẹ́ òun ni mo kà fún yín. Tí ẹ bá ní nǹkan kan tẹ́ fẹ́ sọ ẹ jọ ẹ wá bá wa ní court. Ayé mi ò ọkùnrin bá tèmi jẹ́. Mo fi tèmi kó bá àwọn ọmọ mi. Mi ìṣọkùnrin yìí tí bá tiẹ̀ ṣe é ní ṣe bá dẹ̀ sọ fún mi pé mo ṣe é wú. Ọlọ́pàá jẹ́ agbára wa lébùté òfò. Ayé ìbàlẹ̀ o. Mo wá di ní yẹ̀yẹ́ lójú àwọn ọmọ mi ẹ máa ṣàánú mi ẹ gbà mí. Gbàmígbàmí kan kò yẹ àgbà. Mo dárò. Ẹranko lé mi bọ̀ kò yọ ọmọdé rárá. Bọ̀sí kí ni nǹkan tí mọ́mí bá ṣe fún dádì tó fi wá dájú wa tó yìí? Because this is not normal. It's not just right. Dádì kò dájú wa báyìí. Wọ́n máa ní nǹkan àṣírí kan tó wà láàrin àwọn méjèèjì tí dádì fi decide láti ṣe nǹkan tó ṣe fún wa. Àǹtí mi ò bá yín máa sọ bẹ́ẹ̀. I think there is more to this. Torí nǹkan tèmi rò ní pé bí dádì nǹkan bá wọ̀ fún mọ́mì, wọ́n fẹ́ ká mọ̀ pé àwa kọ́ ni mọ́mì bí àwọn fún. Bí a kò ṣe ọmọ ọkọ ni wọ́n bí ọmọ àlè ni wá, wọ́n fẹ́ sọ fún wa ni. Òtún ọ̀rọ̀ bí ìsọkúsọ mọ́. Ṣé pé ó possible kò jẹ́ wípé ọmọ àlè làwọn mẹ́ta? Àti mi ò pọ̀ torí tí ìgbà rí bẹ́ẹ̀ gbogbo nǹkan báyìí gbọ́dọ̀ ṣẹlẹ̀. Bí mi ò tọ́ sí wa àǹtí mi. Mi náà sọ náà pé mo sọ pé Adébọ̀wálé tèmi mọ̀ kò dájú tó ìkó ń ṣèyàn burúkú. Ó sì ní àǹtí mi ẹ̀rí. Orí ọ̀rọ̀ ilẹ̀ ṣì wà látàárọ̀. Ìdí ọ̀rọ̀ ilẹ̀ sọ títí tí mọ́mí fi jókòó síbẹ̀ yẹn tó ń sunkún látàárọ̀ tẹ́ ẹ̀ ṣe nǹkan kan sí. Ṣé tẹ bá pa wọ́n sí ara yín abalẹ̀? Démọ́lá, ó stupid. Ó gọ̀ọ̀kan ṣá. Tí ṣé òun tí èyí rò rárá ni? Wọ́n kọ́ mọ̀ ṣe gbọ̀ngbọ̀ngbọ̀n gàràgàrà kiri. Lọ ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣé kò ní mímì sí wọ ni? Kò ní ìtumọ̀ kankan sí àbí? Kò kán ni irọ́ mi sọ fún.
ẹ ṣáà lọ gbé ìyá yín síkì síbẹ̀ ẹ lọ gbé wọn. ọ̀rẹ́ wọn síkì bí àpò lọ pa wọn ṣe ti gbọ́. Idiot. bó lọ ń lọ bó lọ tí ń bọ̀ kò tiẹ̀ sígbà tí wò lè jáde ó tún ti ṣọ́ọ̀bù bá tí ń ti ráwọn oníbàárà rẹ̀ báyìí mo sọ pé ọ̀rẹ́ mi ò sí ní. wo ọ̀rẹ́ àtàwọn mo ti jáde kó lè dáná mú kókó dá lọ inú mi ti ẹ̀rọ àdùngbà tí mo débi báyìí tí mo bá wọn eléyìí ń bí ọ̀rọ̀ kọ́sítọ́mà mi àtàtà lọ́dọ̀ ẹ̀ inú mi dùn gan o kì í ṣe pé wọ́n kó owó yẹn lọ síta ṣé orí bọ́ ṣe wà níbà ilé náà náà ṣe kó owó yẹn wá inú mi dùn pé mo ti ẹ̀ bá wọn ń bí. sọ wá rí i tó sùn ké pé sàmọ rìn kí báwọn náà jẹ́ kémi náà gbà nu owó rẹ̀ kán máa bèmí náà rajà ó sì kàn bá pé mo sí ọ lẹ̀. bó ṣe ń wá sọ́dọ̀ mi náà ni màmá wá sọ́dọ̀ ẹ̀ ajọ́ wọn máa tà mí lágbára Ọlọ́run. mo tiẹ̀ wá gbọ́ torí mi ò rí Démọ́lá láàrin kí ló bá bàbá rẹ̀ sáyé ló pa ni. ó ní lùkúdì ní. ó sọ̀gbọ̀n owó ni. owó làwọn ọmọ rẹ̀ lẹ́jọ́. ọ̀nàrẹ́bù ásídẹ̀ǹtì lónìí ó ṣàmọ̀pọ̀ ọ̀nàrẹ́bù ni bàbá ẹ̀ ásídẹ̀ǹtì lónìí odidi ọjọ́ 3 sí 4 ní èsì ṣọ́ọ̀bù títorí ikú bàbá Démọ́lá tó bá rí àtọmọdé àtàgbà báyìí lọ pariwo ọ̀nàrẹ́bù ti kú ọ̀nàrẹ́bù tó bàbá Démọ́lá yẹn náìsì. ìgbà tí máa kó ogun nígbà tí yíyọ ọ̀nàrẹ́bù kú tó fẹ́ pín ogun ní kò wọ́ pín kọ̀ọ̀kan fún àwọn ọmọ yẹn tẹ bá rí fídíò mu gan ṣe rí ń sìn ó ti wọ́gun. Démọ́lá bẹ́ǹdì mi rò bẹ́ẹ̀ obìnrin bí ọkùnrin mà ní ìyẹn Démọ́lá gbèmí òòṣà ọmọ tó ń sọ ọmọ gidi. dáwọ́ màmá rí ọlọ́run. màmá ẹ̀yin náà ti sọ obìnrin bí ọkùnrin ó rẹ̀ tì gbèmí òòṣà. ajé ọmọ rẹ̀ tó ń sọ gbọ́gbọ́ ẹ̀gbọ́n ló kọ́ dùn mí pé mo gbọ́ pé ní bí ọlọ́run ṣe kú àti Démọ́lá àtẹ̀gbọ́n àti ìyá àti gbogbo extra lè kọ́ apáwọ́ náà lé wọn kúrò nílé. ibo ló ti gbọ́ ẹ̀. ó gbé síbi létí mi sẹ́ẹ̀. rárá wọ́n yìí gbé ń bẹ̀rẹ̀ náà wọ́n kọ́ wà lókì ní àwọn ẹlẹ́wẹ́ àwọn wà lókì ní ọ̀gbẹ́ni. èmi ti wò pẹ́nu yín láti gbóòótọ́ ọ̀rọ̀ torí ẹ̀yin lẹ́jọ́ rìn kí ṣùgbọ́n wọ́n lè kú wọn lè kú àmọ́ náà ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì tiro kí èèyàn tó lè lówó tó bá wọn kó tún wá bímọ kó mọ̀ fún ní nǹkan kan kó tún fẹ́ gbalé lọ́wọ́ wọn ajẹ́pọ̀mọ̀ náà ó ní ìtòsí. bẹ́ẹ̀ ti rí láti mọ̀ yín bẹ́ẹ̀ ti rí. bàbá dúdú mọ́dé yà yín mọ̀ kí ló dé ó sì máa bú mi sébi sẹ́gbẹ́ rẹ̀ ni. ẹ má bínú ti gbọ́ yín. mímì mo check àwọn olùpálẹ̀ mi ìrógùn kan bẹ́ẹ̀. kí ló wá wú ọgbà tó mọ̀ kó ti tán kí ló ń wò dákun sí wọn torí rẹ sí Facebook ni sórúkọ rẹ ní bẹ́ẹ̀nu social media ni oríkì rẹ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni kí là ń tà tó tún lọ́jà àti tán wá ẹ má ra fẹ́ẹ̀kì o ẹ lajúlẹ̀ dáadé mọ́tẹ́ fún gbàǹgbé torí yóò mọ̀tẹ́ rìn ní ọlọ́mọdé kí mọ́tò gbà. gbogbo ọmọ ẹ náà láìkì fóònù pẹ́ńpẹ́ńpẹ́ńpẹ́ èmi kò gbà yín lọ́wọ́ rẹ̀. èmi nìyẹn o. ọ̀rẹ́ mi iṣẹ́ ọlọ́run ló ń wò. lẹ́nu ìgbà wo sígbà wo. késekése lélẹ̀ kàsàkàsà ń bọ̀ mo ní kí n fara balẹ̀ kí n ra manage shop kékeré ìgbà tí n bá wà máa dé báyìí ẹ̀rù á bà everybody. wàláì táwọn èèyàn bá sọ wípé èèyàn ò lówó lánàá ó wá nílé ní ara ẹni. plan tí mo ní ẹ̀rù á bá àwọn èèyàn àyà wọn ajá kò jẹ́ máa manage it for the time being. but Bintu níbo ló ti rówó. tí mo ti rówó ọ̀rẹ́ mi ọlọ́ ẹ̀gbọ́n mi ni mo ń jẹ gbàtẹ́gbọ́n mi kú wọ́n wí gbogbo ogún fèmí àti ìyá àgbà àti gbogbo ẹbí eléyìí tó kàn mí òun ni mo ra fi ṣí ṣọ́ọ̀bù yìí mo dẹ̀ kó eléyìí tó kù pamọ́ sí báǹkì. ẹgbẹ́ ò bímọ ni. wọ́n bímọ. ó ṣe wá jẹ́wọ́ àti ìyá àgbà náà kógún fún. èmi àti ìyá àgbà gbogbo ẹbí abábọ̀dá mi jìyà. jọ ṣé mo lè wá máa ta kílìṣì. ẹ dé owó epo. ẹjẹ abayín ńlá ó ti dáa fún yẹn kí abayín jẹ ń bẹ. but èmi ò lè gbà kó ṣí ṣọ́ọ̀bù sẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi kí láìkó gbogbo máa yẹ lówó. ibi ọlọ́lá la máa ń bọ́ lọ́lá ọmọ ọlọ́lá máa fowó fẹ́ láni. kí ló tẹ̀ ń ṣe báyìí náà inú láìkí gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí náà mi láìkí ẹ̀ náà. èdè túraká kẹ dárayá kẹ jẹun nǹkan tẹ̀ ń ṣe yóò dá náà. mi máa kọ́ ọ́ mi máa kọ́ tí mo ṣe fọlọ́ tó fẹ́ gbẹ̀mí mi báyìí. kí ló dé máa sọ orúkọ báyìí jáde lẹ́nu. ojú mi lọ kọ́ ṣé gbogbo nǹkan táwọn ẹgbẹ́ ẹ̀ sọ sí mi lára wọ́n ní mo ní ẹbọ lẹ́rù
òun ló jẹ́ kí bàbá yìí ṣe gbogbo nǹkan tó ṣe fún mi kó ṣe fún mi àmọ́ náà rí mi lọ́wọ́ rọ́kàn mi o. ẹ jọ ṣé àwọn ló wá important ní nǹkan tá à ń sọ yìí ni ṣé mi ò wà important fún yín ni ṣé mi ò wà important ni tẹ bá ti wá mọ̀ pé mi ò wà important bóyá kí mi náà kúkú kúrò lé fún yín. jọ dákun ọpẹ́lọpẹ́ tí ó wá sí wọ ní bóyá lẹbi ìbá ti gbà jọ ṣàánú mi mo kàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wàá bínú ọkọ mi jọ. bẹ́tà bóyá kẹ̀kẹ́ túraká ṣe máa jẹun. màá kúrò lé o ẹ tẹ̀ try kẹjẹ díẹ̀ kẹ lè fi ní strength ẹ jẹ́ kí lọ́ọ́ bá yín gbé wá. torí rí tèmi rí yìí ìrí tí ò dáa ni o bó bá ń gbọ́ kéèyàn níyàn rọ́ọ̀sì bí irin tójò ti pa ni kán níyàn tẹ̀ bí ike tí ò dáa ni kán níyàn lù ìrí tèmi rí o ìrí tí ò dáa ni o àánú rẹ̀ ṣe mí. dẹ máa wá wò ó ọmọ gidi ló jẹ́ sí mi ń gbowó lọ́wọ́ ẹ̀ mọ́ ìgbà tí mo ti rí pé ó ti ní problem bẹ́ẹ̀ yẹn mi ń gbowó lọ́wọ́ ẹ̀ mi ì lè jẹ́ kọ́mọ ọ̀rẹ́ ẹ̀ mọ̀ orí kò sówó lọ́wọ́ ẹ̀ mọ̀ torí ìgbà tó ní ó ṣe fún mi ọmọ gidi ni ìwọ náà mọ̀ náà mo máa ń sọ fún ẹ nínú nǹkan tó ń ṣe ṣé pé kó dọ́dọ̀ mi kó dálẹ̀ ni kó tún ní màmá ẹjẹ́ ẹgbẹ́ eléyìí dání so irú ọmọ bẹ́ẹ̀ yẹn ni màá wá tanù mi ì jẹ́ kọ́ ọ̀rẹ́ mọ̀ pé kò sí kankan lọ́wọ́ ẹ̀ mo tún fún ọ ni so ọmọ gidi ni. tí mo ń dùn mí lọ́rọ̀ ẹ̀yìn ológogo rẹ̀ wọ́n bá rajà ọ̀ ní gbowó ọ̀tún bù ń lọ́jà séyìn là ń sọ ni a ní kò pé jókòó bó bá jẹ́ pé iṣẹ́ kan ló bá fẹ́ ṣe tó nílò owó fún ẹbọ jẹ lọ́dọ̀ rẹ̀ ẹbọ jẹ ọbì ọmọ tó sì jẹ́ pé bó ti wà ń ẹ̀dá ọkùnrin lọ́lọ́run fẹ́ dákùn wáyé lóbìnrin ni ó pé jókòó kò sí tí ò lè ṣe jọmọjọmọ ni àbí jọmọjọmọ kọ́ ni. jọmọjọmọ ni máa pè bó dẹ̀ ṣe wá sọ fún mi yìí ń sìn wo tí má ti dé ṣọ́ọ̀bù ń sìn máa ní kọ́ ọmọ lọ pé wá fún mi èmi náà ni màá bá sọ nǹkan tó bá fẹ́ ṣe máa yá lówó owó tí ẹ wà. ọtí kọ́ ni kókó ọtí kọ́ ni gbogbo nǹkan. owó wà tí mo lè yá bí a sáré lọ sọ́dọ̀ ẹni tá à ń lọ. kí n jẹ máa wá sọ fún ẹ pé iye báyìí wà lọ́wọ́ mi. kò ní òkú kò ní àwọn ọmọ yé gbà sílẹ̀ à ń lọ ní àfẹ́jáde. bá fún wọn ní tọ́fẹ́ o fún wọn ní tọ́fẹ́ torí o ti gbọ́ ọmọ dání owó ojú ọmọ lọ́wọ́ o. ṣé pọ̀ mọ́ wà máa mú ta bá ń kọjá ìjọba fún mi nọ́mà mi. ó tó bẹ́ẹ̀ Démọ́lá wo èmi kọ́ ni mo pa bọ̀dá mi o má ní mi lára àbí wọ́n ní mo lọ́wọ́ nínú ikú bàbá yín ni wo ìyá yín sì kó ẹgbẹ́ òrówó skul san kò kàn mí ṣó ti gbọ́ jẹ́ kí n fara balẹ̀ lé owó mi mo ti ṣiṣẹ́ mo fẹ́ tọ́jú àwọn ọmọ mi má pe nọ́mbà mi mọ́ jọ nítorí Ọlọ́run má fi bùkátà má fi yín ayé mi lọ́rùn I want to take care of my children too ṣó ti gbọ́. ṣèbí Démọ́lá ọmọ chief ló bá sọ̀rọ̀ tán. wo ọ̀rẹ́ mi Démọ́lá ti fẹ́ yín mi lọ́rùn Démọ́lá ti fẹ́ pa mí kí ló dé wọn lówó ni mo kọ́kọ́ lówó ni àbí ṣé mo pọ̀ lẹ́bù ni ẹbí kọ́ mo kọ́ àbọ̀dá mi náà. kí ló sọ fún ìṣẹ̀lẹ̀. ó ní ìyá òun sick kémi máa wọ́wọ́ wá fáwọn kí ló dé. àwọn bá nǹkan tí mo ní mo fẹ́ rọra tọ́jú àwọn ọmọ mi kí n fi ẹ̀dọ̀ lórí òróǹro kí n jẹ ayé níbi tí wọ́n ń jẹ ayé dé ẹnìkan tí wọ́n wá ṣe ni ọ èmi ò ráyè àti bá anybody tọ́ ọmọ. Bíntù ṣé mo sọ pé ọ̀nàrẹ́bù ló kówó fún ẹ wíìlì tán wíìlì fún wa àti ìyá àgbà ṣèbí wọn ló fi kó gbogbo adúrú nǹkan báyìí sílẹ̀ kí ló tó wàá lè help wọn. Aláròyé Ìbàdàn wíìlì kí ló kàn ń bẹ̀ tó bá yẹ pé nǹkan tó bá wá nìyẹn bí a kò gbalé wọn lọ kó lọ bá ìyá Démọ́lá kẹlẹ́jọ́ máa sọ. business lèmi bá wa má bínú. kí ló máa jẹ kí ló máa mú oúnjẹ náà ló bá wá. sista mi mo ń sọ fún mi ò láìbẹ̀ ṣe máa ń treat mọ́mì o mi ò láìbẹ̀ ṣe máa ń treat mọ́mì náà kí ló fa gbogbo rádaràda yẹn náà ẹ dẹ̀ máa treat mọ́mì bí ọmọ ọ̀dọ́ ṣọ́mọ ọ̀dọ́ yín ni mo understand pé busy tẹ́yìn bá tiẹ̀ busy ṣé túdù yẹn busy ni tí ò ní nǹkan tó ń ṣe tó jẹ́ pé wèrè ló kàn máa rìn kiri gbogbo gbòòrò kí ló fa gbogbo rọ́bìṣì náà mi láìkí ẹ tí má sọ̀rọ̀ sí wọn máa ní Démọ́lá tún ti dé o ṣé mi lè ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ẹ má wọrí màá ṣó yín ẹ má wọrí tó bá bí yín dá ẹ má wálé wá wo mọ́mì tó bá bí yín dá ẹ má wálé.
dèmóòṣà bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ta ló tún bàjà lórí fóònù. ẹ má dá wọn lóhùn wọn kàn máa tẹ́ tí wọ́n máa jẹ́ kí inú máa bí mi ni. ìwọ àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ ṣá. wọn láwọn ará bí ẹ̀gbọ́n ti pọ̀ jù wọn láwọn pọ̀. ṣàlàyé yóò ní gbégé tiẹ̀ wá títì. ẹ̀gbọ́n wọn sí ilé náà ṣé gbégé tiẹ̀ wá títì. ó lè máa mọ̀ kó wà ń bẹ́ẹ̀ ó lè máa mọ̀ náà. ìjà wọn rà lé mo béèrè. wọn sí ilé wọn ti jáde látàárọ̀ ó dẹ̀ di alẹ́ pápátá kan tó dé. ẹ jọ̀wọ́ ṣé mo lè rí ọ̀ràn sílẹ̀. ẹ ń tẹ̀lé rántí lọ sọ̀rọ̀ mi. ẹ káàsán ó dàbí pé ó di look familiar. ó dàbí pé mi náà mo jíire ọmọ nọríbù. Yes. ẹ kú ìjọ mẹ́ta. àwọn family yẹn kọ́. àlàáfíà náà wà. gbogbo nǹkan iṣẹ́ and everything. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹni tẹ wá yẹn ò kò sí nílé wọ́n ti travel out. àwọn dáàdì ṣàlàáfíà náà wà. olóòtú ṣe ilé níjọ́ mẹ́ta ọ̀rẹ́ yín wọ́n ń ṣe bí èèyàn gidi gan-an ni in fact ìṣòro tó yẹ náwó mo rò pé mo ní bàbá ìfìrí owó báyìí wọ́n ṣe bí èèyàn níjọ́ mẹ́ta yìí. ẹ wá ẹ gbà mí kẹ́ ẹ ṣé mo kì í ṣe bí èèyàn tẹ́lẹ̀ ni. ó ń ṣe mo rí bẹ́ẹ̀. wà á farabalẹ̀ gan o ṣé rí àsìkò yìí lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ èmi ni nọ́mbà 1 gbà bẹ́ẹ̀ mo gbé wá síbí báyìí nǹkan tẹ́ bá fẹ́ jẹ tẹ́ bá fẹ́ mu ẹ ṣe fàájì yẹn kẹ́ ẹ ṣe tán. ọkùnrin má wọrí ẹ jẹ́ kó ń rà. wà á ṣe fẹ́ máa downgrade mi ni èmi sọ fún pé rànlẹ̀ tí mo fẹ́ ná o ní pé kí n jẹ wà á mo láìkẹ́ o ó dẹ̀ mọ̀ pé ló máa ń náwó fún wa ti pẹ́ àìbí náà fẹ́ ṣó ara mi lọ́tẹ̀ yìí òye yìí ó wà nílẹ̀ gan. ọ̀rẹ́ ṣé lórí owó tí Káyọ̀dé àti ìyàwó ẹ̀ ní náà ló ń gara lé lórí. ọ̀rẹ́ ẹ̀ lówó lónìí bá náà tó bá yarọ ta ló máa gbé. nǹkan tẹ́mi fẹ́ kó mọ̀ ni pé wo àpò ẹ kó tó ní pé ká ọ̀dà fún nǹkan because nǹkan tó ta bá ọ̀dà fún bíbá ẹ̀ ìwọ ló máa san owó ẹ o. ó yá kí ló fẹ́ jẹ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mọ anything ó wà nílẹ̀. Jack Daniels pẹ̀lú chicken and chips. ó kéré gan alpha. Baileys wà okay. Baileys nǹkan kékeré. ọmọ pé mi ò kí ń mú any how drink ẹnẹ sí nìkan fún mi. ooo èmi kan rò bí ẹ fẹ́ lọ mú látòkè láti Dumpy Ace of Spade mo owó náà wà ta ló wà bẹ́ẹ̀ yẹn. kí ló dé kí ló ṣe àdé ń pè ẹ́ àwa fẹ́ náwó sí bíbá yín. ẹ má bínú sá ẹ má bínú ẹ tí sàn kọtẹ fẹ́ ni mo fi ìpè ẹsìn ìrójọ ni sàn ẹ má bínú. ó yá béèrè lọ́wọ́ wọn nǹkan tó bá fẹ́. ṣẹ́gbẹ́ lè ní fẹ́ tó bá dé ní chicken and chips ẹ̀ tó bá mi. àǹtí mi kí ni gbogbo rádàrá tó ń ṣẹlẹ̀ nínú ilé iná kí ló ṣẹlẹ̀ kí ló tí mọ́mí wà nílé látẹ̀kọ́ tí wọ́n ti jẹun. nígbà tí ìdẹ̀sán jẹ́ nílé ńkọ́. lẹ́nu tiẹ̀ kò sóúnjẹ ńlé kí ló mí ìbáyìí kò sóúnjẹ ńlé so ìwọ jẹun látọ̀rọ̀ bó ṣe wà yìí so o lè lọ síta kó lọ ra oúnjẹ fún wọn àbí kó lọ sí oúnjẹ fún wọn kó jẹ o wá jókòó síbẹ̀ òun rojọ́. àǹtí mi ṣé ẹ̀ ń gbọ́ bó ṣe ń bá mi sọ̀rọ̀. ìgbà yẹn wọn kọ́ ẹ wo ẹ má sọ̀rọ̀ ẹ tẹ̀ má sọ̀rọ̀ rárá. àti kíkọ́ ẹ̀. ẹ̀yin ló yẹ kẹ́ máa tiẹ̀ ṣe gbogbo nǹkan ilé yìí náà. gbogbo rọ́bìṣì náà ṣe ọjọ́ jẹ́kọ́ rí ẹ pé. kí ló ń ṣọmọ ìkọ́lọ́ kí ló dé tó ń bàjẹ́ sí lójoojúmọ́ báyìí. ó wà níwájú mi ó ń pariwo lẹ́nu lórí ṣé ò ṣe rẹ rí. I said kíkọ́ ẹ̀ when I'm talking you kíkọ́ ẹ̀. bẹ́ẹ̀ kí ló wà side. ó jẹ́ kó mẹ́gbàá kó wá fi nà mí ni. èmi bá fún ẹ ń gbàjú. àǹtí mi ṣé ẹ̀ rí tó bá yẹ máa ní pé kí n dákẹ́ kí n filẹ̀ ṣé ẹ̀ rí. filẹ̀ mo mọ nǹkan tí màá ṣe sọ̀rọ̀ ẹ̀. ẹ wá òkú kí ló ṣẹlẹ̀ gùn wọ́n gbé wọn pé wà látara èdè gan gbére kí ló dé náà ṣé ń wá ìlú. ẹ ní sùúrù Káyọ̀dé tí ò gbé kọ́ ẹ̀wẹ̀ má bẹ̀rù ẹ̀ tó lọ ìdákẹ́rù ẹ̀ mọ́ ni. ẹ farabalẹ̀ náà máa sanwó fún yín ó wà nílẹ̀ ẹ farabalẹ̀. wọ́n lè gbé jáde látara ọmọ ọkọ̀ má fọ ọ̀rẹ́ ìbílẹ̀ má wọlé. pàdé káfà kí ló ṣẹlẹ̀ ọ̀hún. kí ló ṣẹlẹ̀ bí báyìí. ṣé mo ń ṣe tẹ́lẹ̀ nìyẹn ni mo ti pe Káyọ̀dé látàárọ̀ ó lẹ́gùn kan tó yẹ kí n gbà lọ́wọ́ ètò ẹ̀ka tó wá láfíà ń bíbáyìí ó dẹ̀ sọ fún mi kó ń bọ̀ èmi dẹ̀ ti máyé lọ ń bíbáyìí mo ti máyé sára lọ mo ti pe kan látẹ̀kọ̀ kò gbé kọ̀ àǹtí dẹ̀ ti embarrass mi mẹ́mọ́lẹ̀ ní láti sanwó fún ọ ayé ní sùúrù náà ọ̀rẹ́ mi lè lè lóde jáde. ẹ máa ń tí ẹgbọ́n kí nìkan tó ṣẹlẹ̀. dáàdi olóòtú ẹ káàbọ̀ ẹ ní dààmú ẹ ní wàhálà rẹ ẹ jọ ṣé tó Yorùbá lówó fàájì lọ sọ́ni kó bá ti yọ ọtí ni ẹ wá ẹ pé rò wá ẹ mọ ọtí ẹ mú gbogbo ẹbẹ lóríṣiríṣi wọn gbé fún mi. kí ló dé tí mi ò ní sọ̀tù wọn wọn lówó lọ́wọ́ wọn mọ ọtí òkè wọn káwọn ọ̀rẹ́ wọn wọn mọ ọtí wọn mọ oríṣiríṣi kan wọn ò tí ì san owó ni mo fẹ́ gbẹ bá mi lọ́wọ́.
gbogbo wọn 50,000 ni. ọ̀rẹ́ kí ló tí wọ́n náà wá sí. yóò bí so na mo kì í fuck up na Káyọ̀dé gangan ló disappoint mi ó lóko tó yẹ kó fún mi. ọ̀pọ̀ mo ti máa ń wọ̀nà lórí ọ̀rọ̀ Káyọ̀dé. Gbogbo èló lẹ pé náà. Kéèké ló wọn dáàdi wa. Ẹ ṣì mọ bí òun so ẹ fún mi ní nǹkan tí mo máa ń mọ. Irọ́ bọ̀bọ̀ sanwó yẹn fún ọ a lè ṣe fàájì bíbá mọ́ ọmọ jẹ́ ká change base ẹ̀dáyìí ti fojú mi rí náà tó bá máa sanwó kò yẹ kó lè ká kúrò bíbá a lè ṣe fàájì bíbá mọ́. 15,000 ó yẹ kó sì gbé kọ́ ẹ má wọlé sí mọ́bí òun. Àǹtí ẹ̀yin kẹ́ máa wojú ká máa àwọn tẹ́lẹ̀ máa bá jáde kò ṣe èrò àwọn ilé yìí. Ó ti tó yín náà. Ẹ ṣe ìjàre jáde lóòótọ́ ẹ ṣe. Àpàṣẹ máa ń fẹ́ náà nígbà tí mo ṣe. Kí lẹ fẹ́ kí ni ká fún mi sà? Sista, ó tó nípa àjókòó. I want to confirm something. Lóbi wọn important gan. Ṣé kò ṣe pé wọ́n ń jẹ́ mi níbà? No, what about? Ẹ ṣọ́ ọ̀pọ̀ ìgbà ẹ̀ ó wà comfortable láti ṣe fàájì. Ìjà kẹrì àwọn gentlemen lọ́jọ́ mo ń ro gẹ́ ọ̀kan báyìí kí ló ń kọ gẹ́ ìwòrè kan tó máa ń dagboru báyìí tí wọ́n ń tọ́ bọ́ì báyìí tí kò ṣe kó ti wá sí bíbá. Ìyá ò tí wà. Ẹ ṣọ́. Ìyá ò tí wà ẹjọ́ kan. Who will be scared? Me. You're not scared. Me scared. Ṣé wọn nígbà tó ń lè ẹjọ́ yẹn? Àlọ́ náà ṣe mo ti lè pé kó jẹjọ tó ní. You're not scared. You're not scared. Ẹ ṣọ́ ọ̀pẹ everything wa. Everything wa okay. Sit down. Ẹ pẹ̀lẹ́ kí ni kí n bá mi wá. Ẹ wo ẹ fún mi ní nǹkan tí máa mọ náà rìbùdà. Alright, láńtẹ̀ yín kọ́ máa. What will you be saying? Subject wa. Alright. Don't you know that I'm insulting my person? I'm not. Sometimes I might feel like coming down like a gentleman. Nǹkan tí yóò bá kí yóò bá pè yín kí n ṣáà kì í ṣe. Wọ́n ti tẹ̀lé káyọ̀dé ló máa pa ìlú kiri kí ló dé gan. Mo dẹ̀ mọ̀ kó sì máa gbé kọ̀. Ó máa gbé kọ̀. Babe, try calm down. Bí ilé calm down, ṣé wọ́n fi ṣe wẹ́ olóṣù lè ṣe wẹ́ fún mi? Wọ́n fi ṣe lọ́gbọ́n. Ọ̀rẹ́ Dèmọ́lá ọmọ náà yẹ̀ wò ọmọ dáadáa gidi nínú àwọn kò ń ṣe èèyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ fún mi. Ti dà bí ìwọ náà ṣe mọ̀ yẹn. Kan tó ṣẹlẹ̀ ni pé lẹ́nu ọjọ́ mẹ́ta tí mo pàdé Dèmọ́lá tó wá ṣàlàyé fún mi nípa wíìlì dájú. Ó wá jẹ́ ìyàlẹ́nu fún mi gan. Wàdúrà tí wọ́n máa sọ pé ìwọ ni lọ́ọ̀yà tó wà in charge wíìlì dájú òun. Mo wá sọ fún mi pé má wọrí pé alátijọ́ dé ọdún pé nǹkan tó bá ṣe gbogbo nínú ọ̀rọ̀ wíìlì yìí ó máa bá wa dáná lẹ́sìn. Èyí lẹ́yà láti ìgbà tí iṣu ọ̀rọ̀ ìwé òṣèwé yẹn ti ṣẹlẹ̀ ní gbogbo wàhálà ti ṣẹlẹ̀ nínú ilé. Mo sì kàn ń sick every time ní a máa bẹ̀rù ojoojúmọ́ lọ́kàn máa sunkún. Gbogbo family ti dàrú wọn sísá mi kan wọ́n kàn ṣe yàmàyàmá ni. Èmi kàn wá wò pé mo mọ̀ pé dáàdì mi tí mo mọ̀ wọn ò ní ẹ́fà kọ wíìlì yẹn wọ́n ṣe máa fi ọmọ wọn àti ìyàwó wọn sílẹ̀ tó máa lọ gbé wíìlì family member ló yẹ fa gbogbo yẹn mo mọ̀ pé dáàdì mo mọ̀ pé there must be something behind it. Ọ̀rẹ́ ọ̀rọ̀ sí gbọ́ lẹ́nu fúnra rẹ̀ ṣùgbọ́n ìwọ ọkọ tó ń sọ jáde lẹ́nu yẹn you will see that she is so assured of herself pé bọ́ọ̀lù ọ̀wé yẹn ṣe jẹ́ there is something hidden. Ṣé ìwọ lè rántí wàhálà ọjọ́ kìíní àná? Ọ̀gá ni mo wá rí honorable mo wá rí àwọn ló ní kí n wá náà. He give you appointment. Of course wọ́n fún mi l'appointment. Honorable fún your appointment ẹ dẹ̀ ń bẹ̀ mí pẹ̀ ẹ fẹ́ rí wọn. Honorable dey sleep in fact he no even dey oya. Abeg now take am easy it's a matter of urgency I need to see him please. Na honorable sleeping hour be this he no dey pick any call he no man no fit even go even if he travel from now till tomorrow he no fit go he no fit dey disturb am when he dey sleep. Honorable no dey which part you no understand honorable sí late. Wetin happen? Kí ló ṣẹlẹ̀? Ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ sà. Kí ni wetin happen? Wọ́n ní ó fẹ́ rí honorable ò sí lé. Ẹ jọ̀ọ́ ṣe ní appointment pẹ̀lú. Honorable àwọn ló ní kí n wá rí àwọn mo dẹ̀ ti pe nọ́mbà àwọn kò lọ mo ti ń bá wọn ṣiṣẹ́ tẹ́lẹ̀ engineer ni mi. Yes, you say you get appointment with am. Àǹtí mi normal protocol là ń ṣe normal protocol. Bẹ́ẹ̀ni sọ ó yá wèrè ni. I dey talk you dey talk back at me. Ṣé kìí ṣe pé ó yá wèrè? Which kind rubbish be that one? You get mind o. I dey talk you dey talk. Ẹ máa lọ ilé ìjà àwọn àsìtì rúmẹ lọ bá wọn. Ẹ ṣe gan ma. See next time you go see wetin I go do you. I go dey talk you go dey reply me. Rubbish. I check my work for you. You dey craze? Na me you dey follow talk? No ma. You dey mad? Are you mad? No ma. Sorry.
tó jẹ́ pé nínú pé ọ̀tá ẹ̀ ti ṣaláìsí báyìí tàbí kó wà lọ́gbà ẹ̀wọ̀n dèmó ṣàyí gangan ló jẹ́ kí n rí Honorable tọ́nàrẹ́bù fi ràn wá lọ́wọ́ ń gbà yẹn tó mo ṣe ń pé kó jọ torí Ọlọ́run gbogbo nǹkan tó bá lè ṣe pátápátá ní káwọ́ ẹ̀ ní kó jọ bá mi ṣe sọ̀rọ̀ yìí àwọn Yorùbá sọ wípé tá a bá torí iṣu jẹ pọ̀ á torí epo jẹ́ṣu jọba mi wọn kàn ṣe sí. nǹkan tẹ́ ẹ sọ yé mi o kò yé mi o. ìyá àgbà lọ́yà ní kò yé o ẹ wo ẹ jẹ́ ó yé. kò yé mi ni kò yé mi. nǹkan tí ò yé yìí àwa láàyè yẹ báyìí. nǹkan tá à ń sọ ni wípé gbogbo adébọ̀wá ní pátápátá mo fẹ́ kó wíìlì ẹ̀ fáwọn èdè. ìyàwó ọmọ ìfẹ́ kan ní ọkàn mẹ́. kò sí ọdún lórí kò sí wíìlì yẹn mi ò lè ṣe rẹ̀. ó tó fara mi kú báyìí. ṣé o mọ̀ wípé òyìnbó tó ṣe pẹ́ńsù òun ló ṣe lè sá ó fẹ́ pẹ́ ìdíṣẹ́ yìí àkọ́fẹ́ rẹ̀ rẹ̀ lẹ́rù kó fa tiẹ̀ láàyè. kò sú mi láti ṣàlàyé fún ẹ bó bá ṣe ń fẹ́ di ọ̀rọ̀ nígbàgbà màdé máa sọ ní tí mo fà lọ fún ẹ ní pé ìjẹ́ ìwọ ọmọ ikú tó padé bọ̀ wá ní àbúrò mi. èmi ọmọ. àlàyé ẹ lé ṣọ́ra wa tó wọ yìí akọ̀ṣojú ayé ni o sí tó kàn wá ọmọ náà ayé bá lè bàjẹ́ kọ́rù ayé bá lè bọ́ọ̀rù gan lè kó ọ̀gbọ́n dànù sọ́hùn àwa làwa wà ní dìkú àgbébọ̀ wà ní ìgbàjọ́ tí ní òòlè ṣe yẹn máa wọ ẹ̀rọ agbára ìlú àdúrà má fọ́ọ̀sì ṣe tó olùbà ní tó wà ṣàbò ṣe. Ọlọ́run mà ṣe o òkú ọ̀run mà ṣe o aṣọ òfin lọ́run. mo mọ̀ pé kò jẹ́ ṣe nǹkan tí ò dáa pẹ̀lú mi ó káre òkú ọlọ́mọ tí ò kì í sùn Ọlọ́run á bá mi tẹ́ ẹ sáfẹ́fẹ́ rẹ. bí gbogbo ẹ ṣe ṣẹlẹ̀ nìyẹn ẹ má bínú dèmó jọ má bínú ètò ọmọ má bínú. mi kọ́ ló máa bẹ̀ mọ́mì ló máa bẹ̀ ta ló ráyè tiẹ̀. mọ́mì má bínú. ó ti ẹ̀ṣẹ̀ mi òkú ọ̀run ló ṣẹ̀. àwọn àjàlátà náà ni wọ́n ṣẹ̀ mi. ojókòó àní ojókòó. ẹ jókòó. lọ́yà. ìwọ ò lẹ́bi púpọ̀ ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni tí ò bá ń ṣe àwọn abatẹnijẹ́ ìdáta ní mọ̀lẹ́bí àwọn tí wọn ò fẹ́ ní fẹ́ rí àwọn wọ̀bìà àwọn oníwọ̀ ń wọ́ra àwọn òrógún ológun dàbí ti àyàtí tí ò bá ń ṣe àwọn ó máa ṣe o kò wá tán báyìí afẹ́fẹ́ yín ti fẹ́ báyìí àti rí ìdí ẹ̀dì ẹ̀yìn o àwa wí tán àlóyè mi ò bá lè kàbákùnrin obìnrin ló bí ìwọ́n mọ̀ káàrí ń tiẹ̀ o kó ọmọ ṣe olùlàlùbárí kan ọmọ dáadáa orí ojú òní tiẹ̀ o tí ò bá ṣe lọ́pẹ́lọpẹ́ Démọ́lá yìí tó tọ̀ mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí àbá ìwà ní òkùnkùn lè sìn àbí bẹ́ẹ̀ kọ́ àìwà ní òkùnkùn àwa wí tán wọn lọmọ burúkú ni ọmọ burúkú ni ṣé ọmọ burúkú lọ́jọ́ tiẹ̀ báyìí ẹ sọ fún mi ṣé lọ́jọ́ tiẹ̀ báyìí. ẹ wò ó àbọ̀ àbáǹtí lọ́ọ̀yà ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ti gbé ọ̀ríjínà wá. ẹ wo dádì kẹ́ máa wò ó ká máa purọ́ ọ̀ríjínà wì yẹn gangan rè. ẹ já mọ̀ tó wà ń bẹ̀. 80% ló ní ká fún mọ́mí àtàwọn ọmọ. àmì ìmàjì. 20% lọ́wọ́ ní ká kó fún mọ́mí. mo sọ pé mi ìṣọkọ mi. Ọlọ́run àwọn àgbà ní kì í sùn ṣe lójú ayé ṣe kókò Ọlọ́run kì í sùn báyìí. bẹ́ẹ̀ni. ẹ wá wò ó èmi wá ń pa láṣẹ báyìí èmi ń tèmi o ẹ má fẹ́ mi ní nǹkan kan òun ò fẹ́ èyí tó tọ́ sí mi ẹ kò mọ́ tàwọn ọmọ mi ṣe ti gbọ́ mo wá tún pa láṣẹ gẹ́gẹ́ bí ọkùnrin tó ṣẹ́kù sínú mọ̀lẹ́bí ẹ gbọ́dọ̀ fẹ́nikẹ́ni ní 20% kankan orogún ológun débi ti àyàtì ẹ̀rí bó ṣe ró dẹ́dẹ́ tó kàn lóru
ó wà góòlù sọ́wọ́ ó wà sọ́run. Èmi sọ fún un kó má múra o ó ní máa bí i. Ó sọ fún pé kó má múra. Ẹ jẹ́ kẹ́rìn ó pa mí ìyá. Ẹ sọ fún mi ẹdìyẹ ní ẹ̀pá pẹ́pẹ́yẹ fàlejò pẹ́pẹ́yẹ ní ìwọ ńkọ́ kí ni yàtọ̀ ní òun àtẹ̀yìn. Ṣíọ àwọn aláìlójútì wo ó yẹ kí n gbéwèé fún ọ ní tì àmọ́ òun ò ní gbélé ọ lọ́wọ́ sọ̀rọ̀ àwọn ẹni ibi tó jókòó yìí àtúmọ̀ èrò ọkọ̀ wọn àtúmọ̀ bòmíì tí wọ́n tún máa gbà yọ ìwé yìí ọmọ mi ni wọ́n gbé fún olórí ẹbí inú létà wàyí òun ni wọ́n gbélé lọ́wọ́ mo sì mọ̀ pé tí n bá gbé fún òun kàwé yóò gbé lọ sílé ìfowópamọ́ tí wọ́n ti bá wọn dáàbò bò tí ọwọ́ àwọn kinní burúkú yìí ò ní lè tó bí mo ṣe fẹ́ ṣe nù. olórí ẹbí yóò dà fún ọ ojú òní díẹ̀ fún oníṣubú dànù apá yóò ní ká ẹ bá ọkọ bá bọ́ sí kọ̀rọ̀ tó bá dán pé inú ẹ̀ ń bí àwọn àwọn máa pa wọn. àṣẹ àṣẹ oníkókó là gbóhùn agogo bẹ́ẹ̀ni gbàgàlà gbóhùn àjà ẹni tó ní gbàgà káàdì ìwà wọn máa pa wọn. àṣẹ. lágẹ̀dẹ̀ mẹ́kúnnù torí ẹni tó ní. ṣé kí n má tàn yín tó bá jẹ́ pé aṣẹ́wó ni àǹtí mi ń ṣe tí wọ́n fi ìwà òkè bẹ́ẹ̀ èmi ò ní mind kí wọ́n train mi náà. so gbogbo obìnrin tó bá ti lọ sí club báyìí òun ló ṣe lẹ́yìn pé. ẹ jọ nígbà wo lẹ sọ bíbá ìdí zoo. ilé olówó ẹ̀jẹ̀ fi ẹ fọ́kúta kọ́ géètì. ìjọ ìmọ̀ bínú ọwọ́ mi ni wọ́n fi kọ́ géètì mẹ́fọ̀ọ́kúta kan. Yes, tó sọ yìí wọ́n àlẹ́ principal pa mí. ìwọ nìkan ni the only family ti mọ ìdùnnú ọmọ náà yẹn.